Tèmi àtàná gbogbo wa ò ní já sẹ́kún láíláí. Lẹ́nìí o, ọ̀dọ̀ Aláàjì Àlì lágbè wa àpòwò ẹgbẹ́. Àkọ́lọ́wọ́ wa ọba ìgbà gbogbo. Ọba ọjọ́ gbogbo wákàtí gbogbo. Ọba gbogbo kìkì ọlá. Onílù ṣọ́ngbádùn mi ò jáde ti gbọ́rọ̀ yẹn náà. Látara lọ́wọ́ wa àkísà ìdí wùdúdì. Ànábì Muhammadu. Paríparí ọlá Muhammadu. Bàbá wa kàkà lọ́sàárín wa. Látara mọ̀mọ́ mo kí gbogbo lálùfáà àpapọ̀ pátá. Gbogbo àdìtọ́kẹ́ wo àdìtọ́ Kùránì. Gbogbo àdìbí kálámù dámọ̀lẹ́kùn àríṣe gbọ̀ngbọ̀ngbọ̀n. Látọ̀rí bàbá wa sásùn ṣe wò. Bàbá wa sásùn ṣe wò. Mo fi kí bàbá gbogbo làmọ́wùlà àpapọ̀ yányányányán. Mo fi bàbá tájù àdàbí tájù lè mú mi ní. Mo fi bàbá wo níwáṣí àgbáyé. Mo fi kí bàbá wa sọ́dún ṣe wọ́n ọmọ wọn ní Ìlọrin. Ìlọrin àkànjẹ́ iná dojú yọ. Ajífọ́jọ́ òwúrọ̀ dáná kúlí. Ìlú tí ò ṣe egun tí kò sóró. Ẹṣinṣin lè gúngún ìlú wọn ní ìlú Ìlọrin. Ẹ̀sìn lóró bẹ̀. Bàbá wa sọnù iṣẹ́ wẹ̀ kú kalẹ̀ o. Ẹ bá mi kí gbogbo dámọ̀ òun lágbàgbọ̀ pátá yẹn. Látara bàbá wa di pírẹsidẹ́ǹtì. Agbára gbogbo lé. Ọ̀gá ọ̀gá o. Alájì Mùmínì Dámilọ́lá kú kalẹ̀ níbẹ̀ yẹn o. Mùmínì bàbá yìí ìbejì. Látara Mùmínì mo kí Bọ́lájí Bello. Látara Bọ́lájí Bello Honorable Fatayi Alájì Nureni. Mo tara wọn mo fi kí bàbá wákà ilé orin ẹ̀mí orin. Bàbá Alájì Wasiu Sodiq mo kí ẹ bàbá mi ò ṣeun. Tán bá ń bú mi pé mo kúrú bàbá wa Sọnù Ṣéwù. Àwọn nǹkan mọ̀ ń bú mi pé mo kúrú. Wọ́n lámì iná tù tẹ́rì yẹn kò ga jù gbó lọ. Máa wá máa fún wọn lésì wípé mo fi jọ Wasiu Sodiq. Àwọn Wasiu Sodiq mo fi jọ Gawani. Gbogbo ẹni bá ti ń bú mi pé mo kúrú. Ẹ ti ń bú Wasiu Sodiq bàbá ẹ̀mí orin. Látara bẹ́ẹ̀ gbogbo olórin lápapọ̀ tó ń bẹ níbi mo kí. Látòrí gómìnà bàbá Èkó ẹ̀mí Èkó wọ́n sanwó mi ọmọ ta ibi. Ọ̀rọ̀ lórí wa ẹ̀fẹ́ lórí wa fàájì lórí wa wọ́n sanwó mi àmì iná tù ọmọ ayélo. Ìyá ń gálà kú ìkàlẹ̀ à ń ṣe kó mọ Alájì Àlì ló bímọ tuntun. Allahumma ya Rabbi sọlí ala Muhammad. Jọ̀wọ́ lórí sọ́lẹ̀ ìjọ lálùfà láṣìwà àti ìlọsórí táwọn tìkọ́tìkọ́ ò jàre. Bàbá wa Aṣọ́ládì ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn. Aṣọ́ládì máa kẹta àwọn Aṣọ́ládì promoda. Bàbá wa Sọnù Ṣéwù. Aṣọ́ládì ṣáàní kí n máa kí bàbá wa Sọnù Ṣéwù ni. Ọmọ gèrè yálì mi. Ìlọrin Àfọ̀njá ẹnu dùdú yọ. Ajífọ́jọ́ òwúrọ̀ dáná kúlí. Ìlú tí ò ṣẹ́gun tí kò ṣòro rárá. Bàbá ẹ dákun torí Muhammadi. Mo ti ń gbowó lọ́wọ́ bàbá wa. Ó yá Sọnù Ṣéwù o, Sọnù Ṣéwù. Ó yẹ kí a ṣe gbogbo olórin Ìsìlámù tó bẹ níbí. On the 30th ṣe mọ̀ pé à ń bà wá gba bàbá lálejò. Gbogbo owó eléyìí ariwo kan di àrètí gbọ́rọ̀ di àrètí gbọ́rọ̀ di àrètí gbọ́rọ̀. Ṣàròwọ̀ eléyìí Aṣọ́ládì àtẹ̀yí tí bàbá ná fọmọ táyé bí àtẹ̀yí tà ná fún wọn. Kí gbogbo wa pátá ẹ lọ ṣe àkáǹtì bí rẹpẹtẹ. Bàbá wí kókó lójú ọlọ́rọ̀ fẹ́ dé. A sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ fẹ́ dé o. Owó bàbá wa Sọnù Ṣéwù. Apáti ní ẹja máa ná. Àbí bẹ́ẹ̀ kọ́ apáti ní ẹja máa ná. Bàbá wa Sọnù Ṣéwù ṣé kí n ṣẹ̀bẹ̀ díẹ̀. Bàbá wa Sọnù Ṣéwù o. Mo wo ṣẹ́ wọn kan òkú abọ́ ṣe wí bẹ̀. Bàbá ní ṣẹ́fẹ́ kí n sọ̀rọ̀ kẹ́lẹ́ bọ̀rọ̀.
sórí mú. Bàbá wa sọ̀rọ̀ lórí iṣẹ́ yẹn rẹ̀ pẹ̀tẹ̀rẹ̀pẹ̀tẹ̀ àmọ́ ọ̀tọ̀ ní ká sọ̀rọ̀ o ẹnjìníà wọn tó wù mí ṣe o. Ọ̀la ní sátidé ọ̀túnla ní sọ́ndé. Bàbá wa sọ̀rọ̀ Mr. President Asolari mo wá wo àwo bàbá wa mo wá sọ pé bàbá yìí sọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ wọ́n ní kálámù tí ò bá ti ní làákàyè nínú o. Bàbá wa kì í sọ̀rọ̀ kù sọ láìláì wọ́n sọ̀rọ̀ gidi lórí obìnrin pẹ̀lọ́kùnrin ọkọ àtìyàwó wọ́n ní ìgbéyàwó alárinrin ni kò dẹ̀ ní ìtúkà o. Ṣùgbọ́n bàbá ìyín audience èrò tìyín ni pé kárú ó dẹ̀ mú kí wọ́n fà ó sì kúrò níwọ̀n fà ó ti yún ní ìbàjẹ́ ẹ kúkú ti tún ta wá ṣe. Bàbá o ajá ò lè débi dẹ́kun bàbá sí láíláí fún ẹ bàdà. Tájà dẹ̀tù wọn ò lè gbé yàrá kan pọ̀ bàbá wa ẹni bínú ẹ̀yìn kò ní ṣe kan rẹ̀ ṣùgbọ́n ẹ máa gbọ́ orin wọn mọ̀mọ́ pé máa fẹ́ràn torí kò sí gbogbo ojú alálùfáà tí ò fẹ́ràn òbí tóbi lọ́mọ. Màmá ni màmá tó lóyún mi fóṣù mẹ́sàn-án. Tí ó ṣẹ́yún mi ṣe báwa náà rèé ọ̀pọ̀ ọmọ ni wọ́n ṣẹ́yún ẹ̀ tí ó wáyé o mo fẹ́ bí mo rè o. Ṣẹ́wọ́rẹ́ lẹ́yìn kò síbi tí màá lọ bàbá ọlọ́mọ ṣòwò wáre. Bàbá wa sọnù ṣéwù ṣòwò wáre lọ́wọ́ bàbá ọlọ́mọ Asolari ṣòwò wáre lọ́wọ́ bàbá ọlọ́mọ ẹ dá padà o ẹ yá dá padà owó eléyìí níwájú orí mi dá padà. Adìyálì bàbá ọlọ́mọ tuntun tẹ níní ẹlẹ́fẹ̀ẹ́ mi ni ó jàre bàbá wa. Bàbá ẹ̀sùn àpàdà ké nígbà tí ẹ̀dá bá wùwá ibi lórí ọmọ ọmọ pẹ̀lú àwọn ẹbí kò ní lé ṣàtúnṣe àná nítorí ọ̀la ẹ̀sán bẹ́ẹ̀ akíntàdé ìyá ń ká ó lọ ìyá Sọfíà máa ó lẹ o Sọfíà máa ó lẹ dáadáa Òṣòfòrò kí ni ilé yẹ o ṣeun Òṣòfòrò kí ni ilé yẹ o ṣeun ìyá ń kálá ó yà sọ pé Allahumma salli ala sayyidina Muhammad Rasulullah. Ó yẹ kí a kú ṣe báyìí nítorí ìyá ń kálá máa pé mọ̀mídúná mùrìṣídúná líláyé yáṣẹ́ wù Ibrahim Abuda aláwáyò. Mọ̀mídúná mùrìṣídúná líláyé yáṣẹ́ wù Ibrahim Abuda. Alámọ̀mídúná mùrìṣídúná líláyé mọ̀mídúná mùrìṣídúná líláyé yáṣẹ́ wù Ibrahim Abuda wáyò hàlà. Bàbá yà tún mí jẹ́jẹ́ ojú èkó. Bàbá wa ọmọ Èkó lòun o. Èkó akẹ́tì arómi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ Èkó tó rọ̀ dẹ̀dẹ̀ tí kò lè já lẹ́lẹ́. Ṣùgbọ́n bàbá wa nǹkan mẹ́ta lè kó fi jù lọ́rí lọ. Nǹkan mẹ́rin lè kó fi jù lọ́rí lọ. Audience jẹ́ kí bàbá wa sọ̀nù ṣe torítorí tí wọ́n mo ṣe dúró bí. Nǹkan mẹ́ta lè kó fi jù lọ́rí lọ. Ẹ̀pẹ́ bò ni wọ́n gbẹ́gún wọ́n bòṣà wọ́n tún máa ń gbẹ̀yọ̀. Ọmọ burúkú lẹ́ẹ̀kan sí ló wà. Nǹkan mẹ́rin lè kó fi jù lọ. Ó yá àlàálà o àlàálà o. Ẹ jẹ́ ìgbowó ọ̀gá mi ò jàre. Wọ́n sanwó mi ọ̀mọ ayé lóyún. Ẹ jẹ́ ìgbowó ọ̀gá wa. Asoladi kú kalẹ̀ níbẹ̀ yẹn. Asoladi máa lẹ̀ máa. Bàbá tèmi Amina tó ta ẹbí. Mísíà àgọ́ lọ́nà o. Jẹ́ ká Asoladi yóò débi. Mo ní kò yá àgọ́ lọ́nà o. Jẹ́ ká Asoladi yóò débi. Asoladi mákẹ́tà Òṣòdì ló wà. Òṣòdì ní bàbá wa wà. Asoladi ilé iṣẹ́ òní lọ́kùn láíláí. Àlékún ni Asoladi ìṣó ń bọ́ mi ìlàlíyà mọ́ mi insha Allah. Bàbá wa sọ
sọnù ṣéwù gbogbo bí nasola dìbà ti rí wa kí n bá kéré. kò tún dé nìkan yàtọ̀ wípé lẹ́yìn átìsì òun ni àbátìsì òun rè àbátìsì òun ni kò wọ́pọ̀ nínú máa kẹta. bàbá wa kò wọ́pọ̀ nínú máa kẹta. asọ́ládì ó sì máa gòkè ó máa gòkè ó máa gòkè ó máa gòkè ó máa gòkè. àwọn Ìlọrin ní náwó lọ́wọ́. ẹ̀rí èèyàn mi bá náwó ẹ̀ sókè Eastman to the core Eastman to the core Eastman to the core. bẹ́ẹ̀ ni iyo Abusatu máa wò lẹ̀ mọ́ àmìrawáre Abusatu máa wò lẹ̀ Eastman nínú ẹgbẹ́ wa ni. orí kò sì já mọ́ kó sọ tẹ̀ mọ́ gbogbo wa ti ti dọ̀gbọ́n kò sì já mọ́. ìyá ọlọ́mọ lè ní ẹkún kálẹ̀ níbẹ̀ ọjàre. ìyá ọlọ́mọ kú oríire tẹ́niọ́ ọmọ náà dàgbà aláwọ̀ rẹ̀ lẹ́yìn. ẹtúbọ̀ náwó ẹ sókè Eastman to the core. bàbá wa ẹni nínú mi dùn gan o. confidence Kabiru ṣé Eastman kọ́ ni wọ́n ni ṣé Eastman kọ́ ni wọ́n ni. oníbàwà ẹ̀gbá méjì ń já wọn nìyàn. Eastman nínú ẹgbẹ́ wa ni. ó yá ṣe báyìí àjíjọ́ ọlọ́mọ àjíjọ́ ọlọ́mọ ọmọ tuntun jòjò lọ ẹ̀kú àbọ̀ àjìrọ̀mọ́ni àjìrọ̀mọ́ni ọlọ́mí ilé mọ́ ọ̀rẹ́ bàbá ọlọ́mọ nìyẹn. àwọn tí MTN ìyá ọlọ́mọ ló ń jọ lọ́wọ́. ẹ̀jọ̀ nítorí ọlọ́wọ́n bá ẹ má sọ di rọ́tìrọ́tì. àti ìjòjò ọlọ́mọ gómìnà ṣàǹnáwó ní ìgbàrà owó. ìyá ọlọ́mọ kú oríire ọjọ́ ènìyàn. olórí ìrẹ́dà ìwà rẹ̀ o. ọmọ mi ọ̀sẹ̀ ọlọ́mẹ́kànlẹ́ méje. ìyá ọlọ́mọ orí Eastman to the core Abusatu àmìrẹ́ nínú rẹ̀. ìyá ọlọ́mọ kú oríire níyàn járe. oríire náà ní ìbàjẹ́ láíláí. ọmọ tó bí alọ́ọ̀rẹ́ lẹ́yìn. ó yá bọ̀ ní ìjọ ọpẹ́ lẹ́lẹ́yìí ṣe eléyìí. mo kí jọ ọlá lẹ́lẹ́yìí o. aṣọ tí ẹ lè jó ẹ ò bó ṣe ń jó tìkẹ́tì ó tí ẹ lè jó ẹ ò bó ṣe ń jó tìkọ̀tìkọ̀ ó tí ẹ lè jó ẹ ò bó ṣe ń jó tìkọ̀tìkọ̀. ẹ má gbàgbé ẹ má mi kàn o ẹ má gbàgbé ẹ má mi kàn sẹ́. bẹ́ẹ̀ ṣe rè é pẹ̀ sùn rè o wọ́n tẹ̀ jẹ́ kílẹ̀ mọ́ mọ́ ohun tó bá ṣe lórí ọ̀gá. Asọ́ládì ìjọ tí n bá ti wá sóòṣòdì látẹnu stẹ́ẹ̀pù yẹn ni màá ti máa kọrin máa pẹ́ owó ọdún wa dàbá mú aṣọ ọdún wa dàbá. bàbá wa táwọn ọ̀tá yín bá ń gbé mú tó bá ń fẹ̀kẹ̀ tó bá ń ṣakọ ṣe mọ̀ pé ìjogún kéwú ẹjogún ohun tira ẹjogún àṣírí ohun tí a ní káwa máa wí làwa ń sọ ṣe é gbọ́ bàbá wa táwọn táwa bá wà ń ṣògo ẹ̀ tó ń ṣe báyìí tó ń fẹ́ mú. ẹ kò ṣáà máa gbójú sókè ní kí ẹ máa sọ fọlọ́hún lẹ́sẹ̀kẹsẹ̀ kí ẹ máa sáà ó jàre wípé ọlọ́hun gbéra dìde gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ o lórí ọ̀tá mi lórí ayé mi o lórí iṣẹ́ mi o lórí ayé mi o. èmi ò lè pariwo èmi ò lè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين وبه نستعين رب زدني علما
وإذ يمكر بك الذين كفروا ẹ má jẹ́ kí Kùránì. a lè ké Kùránì pẹ̀lú gbogbo tó ń ṣe lọ́wọ́ yìí. àwọn tó wà bí àti pín sí mẹ́ta. àwọn àfáà àwọn nìpín àkọ́kọ́ wọn bẹ ń jókòó yìí. àwọn olórí ẹ̀sìn àwọn nìpín kejì àwọn tó wá jẹun àwọn nìpín kẹta. Masha Allah. ẹ wá rí àwọn tó mú pín kẹrin làwọn ọ̀dà rárá ń tiẹ́ làwọn tó wá sàròyé bí àwọn tó wá sàròyé bí àwọn nìpín ẹlẹ́kẹrin. Akramakumullah. ẹni wọ́n bá jẹun jòkó yìí yọ gbà ládàá ládàá tó sì dáa ni. àwọn Yorùbá wọ́n ní kò sí bá ti kó yẹn jọta ní kẹrin mérò. ẹ bá lé ẹran yọ wọlé ntúláàsì. a ti sì yàn kó sínú họ́ọ̀lù yìí o. ẹran ti sá wọnú wa bá ti jòkó nù họ́ọ̀lù yìí. nígbà tí ó sì nílẹ̀kùn tẹ́lẹ̀ ẹran ò sí ní wọlé. àfàwà àlí níbi ìkómọ rẹ jẹmẹ́ẹ̀lá akẹrin mérò bí. a sì yàn kó akóyàn fa akósẹ́yìn bútu. ẹni ọba dára ìlójú pé yẹn lòun òun ò sí láàrin ẹranko kókè sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. lẹ́ẹ̀kan sí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. Amen. wa bihi nasta'inu rabbi zidni ilma. وإذ يمكر بك الذين كفروا Amen. ليثبتوك Amen. أو يقتلوك Amen. أو يخرجوك Amen. ويمكرون ويمكر الله والله خير الماكرين. الشمس والبدر ìwọ́nà ọlọ́mọkà. من آيات قدرته والبر والبحر فيض من عطاياه الطير شبأه والوحش مجدعه والموج كبره والحوت ناجاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. النمل تحت الصخور ثم قدسه اللهم صل على سيدنا محمد. والنهل يعطف حمدا في خلاياه وعلى آله وصحابه وسلم. والناس يأسونه جهرا فيسترها اللهم صل على سيدنا محمد. والعبد ينسى وربي ليس ينساه وعلى آله وصحابه وسلم. والعبد ينسى وربي ليس ينساه. آمين. àmín. gbogbo ẹni tó bá máa ń pè ní ọpẹ́ fún Ọlọ́run kó pa alhamdulillah. alhamdulillah. ẹjẹ àwí kan sí i. alhamdulillah. ẹjọ òun ọpàdé ń bẹ̀rẹ̀ kẹta pa alhamdulillah rabbil alamin. rabbil alamin. mo kí bàbá wa imam akiwọn. akí bàbá. tó ṣe káwọn náà gba gbogbo alálejò àpàràṣìbò ní wàyí kan. àmín. àwọn èèyàn fẹ́ sàbí jù báyìí lọ wọ́n bí sí ni o. àmín. mo wá kí alájà Abọ́ládé Bello
mo kì í púpọ̀ ọlọ́run máa lékún oore yín sí i. Àmín. Alhaji Abdulwasi bàbá ń wákà ọgbọ́n tó ọmọ rẹ̀ wí nísìnyí ó ní wọn lòún jẹ pẹ̀lú kúkúrú. Alhaji wa Abdulmumin Damilola ẹ̀sìn ọ̀gbàmíláyè tí wọ́n jẹ́ national president fún àwa Isman. Ọlọ́run wọlé abitali barika yín ti ń bọ̀ tẹ̀ tí wọ́n fẹ́ rápálá ní president náà Ọlọ́run má jẹ́ barika rí olópin o Ọlọ́run jẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ kọ́ wa kárí gbogbo tó bá bí àwọn èèyàn fẹ́ sàbí wọn bí sí ni àwọn tí wọ́n ti ṣe tí wọ́n síra bẹ́ẹ̀ ipò tó wáyé Ọlọ́run jẹ́ wọn ní òun síra bẹ́ẹ̀ dáadáa Ọlọ́run àfa lọ́dọ̀ Ọlọ́run. Mo kí gómìnà wa fún Lagos State Isman, mo kí gómìnà wa púpọ̀ Alhaji wa Abidin Mayegun Ọlọ́run jẹ́ iná sọ dáadáa. General Secretary Alhaji Abdul Fattah Tijani Ọlọ́run jẹ́ iná sọ dáadáa. Financial Secretary àfikún yóò jókòó jẹ́ níyà yìí Alhaji wa Nurai Ọlọ́run sàn yín lẹ́sẹ̀ dáadáa ẹ̀ ní ẹ̀mọ̀kọ́ra síbú láíláí Ọlọ́run àfa. Alhaji wa Safuratu ìyá àdínní Sọmọdání àjọdébíní Ọlọ́run sàlùkọ́ àgbàrúkà tiẹ̀ náà. Alhaji wa Aliyu Òkìkí National Treasurer fún ẹgbẹ́ Isman tó ṣe pé oyè tọkọjẹ ní first deputy governor àbí ní Lagos State branch bíi náà ọ̀pára wa di akápò kọ́ra bó ti ń kú mọ̀ yìí gan àwọn ẹgbẹ́ ọmọ fura sí ọ pé akápò lọ́fẹ̀ẹ́ kó mọ lójú wáyé. bẹ́ẹ̀ bá kó ẹgbẹ́ lọ́wọ́ kò gbọdọ̀ ra fìlà. bẹ́ẹ̀ bá sì ń kó ẹgbẹ́ sákòókò gbọdọ̀ parọ́ fìlà. wọ́n bá yẹra bàtà wọ́n fura sí. wọ́n mọ kíyèsí ọmọ tọ́ra fìlà tuntun. sẹ́ẹ̀ mọ iye tí sàmbẹ́ lọ́wọ́ ẹ̀. olùsè yìí akápò Allahu Akbar wọ́n lò tó oúnjẹ ni Alhaji wa ní Òkìkí Ọlọ́run ní tó àṣírí rẹ̀. Àmín. èyí tó tún ṣe yìí náà lọ́mọ kíkó Ọlọ́run jọ lálùbáríkà. Àmín. Alhaji wa ìyá kéwú tọ́jà ìyá ọlọ́mọ òwe ní máa ń yára mọ́tà láì àwọn òtún bẹ̀ káwọ́ gbé lóko Akramakumullah. olóko ìyá tó bí wa ni. Akramakumullah. Alhaji wa ìyá kéwú tọ́jà ìyá ọlọ́mọ lẹ́nìí Ọlọ́run àtiwọ́ àti tó bí jẹ̀mẹ́ẹ̀lá Ọlọ́run jẹ́ lálùbáríkà dáadáa Ọlọ́run àfa. Mo wá kí àwọn olórin ẹ̀sìn tó wà níbí ó sì ń jàrí Dámilọ́lá tó gbà mí lọ́dọ̀ àfa wa MC yìí wọ́n lọ gbà mí lẹ̀ mọ́ kàn pé àfa wa pé ẹ̀dá kó tó ní pa sí wà sí o ẹ sá fún wa lẹ́nìkan tí ọkọ̀ kọrin tí ó kọrin fún ní ìmọ̀ àbàṣẹ́jú díẹ̀ àfa wa lè fi dá kọ tá mo mú kọ́ nù wọn Ọlọ́run ṣàlékún dáadáa. Àmín. Alájà wa tí ọkọ nísìnyí ọmọ táyé bí òun náà ní Amira Isma Lagos State ń bí látọ̀dọ̀ rẹ̀ Alájà wa Yankawla kílókò ẹ̀ Sọfíyàtù Yankawla Alájà wa Mujida ìyá àbèjì Damilola Alájà wa Mistura ọmọ tó fi bàbá rẹ̀ sí mọ́níjà nù bàbá tiẹ̀ ní mọ́níjà rẹ̀ Alájà wa Kifayatu jẹ́jẹ́ Mistura ni bàbá rẹ̀ ní mọ́níjà rẹ̀ ọmọ tó fi bàbá rẹ̀ sí mọ́níjà Ọlọ́run ṣàlékún àgbàríkà fún gbogbo yín ẹ bá ń sábẹ́ fáwọn ọmọ ọlọ́mọ. Àmín. ó fi wá dọ́dọ̀ gbogbo èyí tẹ́nu mi ọ̀dọ́dọ̀ yín bẹ̀ẹ́ láti dákọ̀ yín Ọlọ́run lékún àgbàríkà yín sí dáadáa Ọlọ́run àfà. A kí àwọn ìyá ọlọ́mọ àwọn bàbá ìyá ọlọ́mọ àwọn ìyá bàbá ọlọ́mọ àtàwọn tó jẹ́ bàbá fún bàbá ọlọ́mọ ń bí gbogbo yín dàda kí o ẹni ara rẹ̀ balẹ̀ ń jòkó yìí a kí àwọn hànàhànà a ká wọn náà àwọn onílù a kí hàn àwa pàápàá sábà kíkì sàlám asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. àwọn afa àtọkọ Al-Qur'an àwọn bàbá tó kọ ní ìlìmí wọ́n sọ wá di ẹ̀ lè pè wá kọ́ wá sọ̀rọ̀. àwọn afa àtọyọ akùnrin àgbẹkọ ayé wọ́n ní kọ́lọ́ wọn gbàgbé lórí kádàrá. wọn jẹ wa kọjú kó nọ mí pè àmọ́ ń tọ́ ọkọ lé wọn lórí. wọn fi wá sọ àyẹ̀rọ̀ lè pè wá làbẹ́ kọ́ wá sọ̀rọ̀ wàhálà tiwájọ́ yọrí lórí wọn. bàbá alájẹ àgbà tán tó bí hàn Rahimahumullah.
baba Lágége àtàwọn tó bí hàn. rahimahumullah. baba Àgbàlagbàjì àtàwọn tó bí hàn. rahimahumullah. akramakumul karim. ọlọ́run bá kẹ́gun ẹgbà. àmín. àníbọ̀ ọlọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. ẹgbẹ̀rún àwọn o. àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn. ẹgbẹ̀rún ọkàn. bọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. ẹgbẹ̀rún àwọn o. àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn. ẹgbẹ̀rún ọkàn. àpọ́nlé àfà mi ní o sì máa ṣe. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. ọlọ́run má ṣe wá ní tàǹbóló ẹni tí ó mẹ́bí abẹ́lé ànábì tàǹbóló bá gbà sọ yóò tún gbà bàtà. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. àwọn àfáà wa ò ní rábùrú ẹlẹ́yà àfà fún wa wa. oníjìyà wa náà tí wọ́n kọ́ ká má bá nira ló ṣe wá ní gbìnìgbìnì ká gbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju ká gbìsù gbẹ̀gẹ̀. àwọn bẹ́ẹ̀ rẹ̀ jáwọ́ lè ṣe bẹ̀rẹ̀ kò ní. bákútà jáwọ́lé kó lè dùn yàwó mọ́ níyà jáwọ́lé wọn lọ́kọ̀ bí ẹran. aláwọ̀ ló ṣe wá ní gbìnìgbìnì kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ̀ lọ. ọ̀pọ̀ ọpẹ́ dúdú fọ́ba tó ní wá. ọ̀pọ̀ àsálàtù fún Muhammadu àlékún ìkẹrẹ fáwọn tá ló mọ̀ wọ́n. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. gbogbo retí àfẹ́ owó lọ́jẹ̀ mọ́. lórí ìwà ọmọ nàbíyà bí wọ́n bá béèrè owó tó ní kò sí. ọwọ́ lóní mọ̀ràn mágànnà bá ń sá. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. gbogbo retí àfẹ́ owó lọ́jẹ̀ mọ́ torí ìwà. ọmọ nàbíyà dàmú tí bí wọ́n bá béèrè owó tó ní kò sí. ọwọ́ lóní mọ̀ràn mágànnà bá ń sá. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìsù gbẹ̀gẹ̀ lọ. ọ̀rọ̀ wọn lọ́rùn yóò. kágbìsù gbẹ̀gẹ̀ lọ. kúlù wà láwọn onídìí kan àwọn àfáà ni wọ́n ní ọtún ìkẹ́ ọtún ìkẹ́ ọtún ìyọnu ọlọ́run ọtún àánú ọlọ́run ọtún àforíjì ọlọ́run ẹ̀yin àfẹ́ ẹ̀ lọ́ọ́ fọkàn balẹ̀ àdúró tí ẹ̀yin ò ní ìbàjẹ́ ọlọ́run bá fi kún fáwọn àfáà ẹ̀nà bá kí ìjọba dá tiẹ̀ náà ní ìbàjẹ́ bisimilah ekolo kó wàllá. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. Ọlọ́run má ṣàjà sọ dáadáa. àmín. Ọlọ́run kò sí àpẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. àmín. alhaji wa adamilola wọ́n ń da yín lóhùn ọ̀gbọ́n nǹkan. national president ẹ̀yin náà wọ́n ń wò tẹ́yin náà ń wò wọ́n. masha allah. ẹ rí ọmọ amẹ́ràn o ti wá pọ̀ ọmọ yín lẹ́kẹ̀ ọlọ́run tààtì ẹ rí kéré nípa ìrọ̀lọ́wọ́ apamọ́ yín tọ́láwé tí ì sáyẹn. lábẹ́lẹ́lá ẹ rí títí pọ̀ ọmọ yín ọ̀parọ́ mọ́ yín lójú ara yín ẹ̀ sì já. pé ọ̀ntàtì ń bẹ lọ́dọ̀ yín ẹ rí títí pọ̀ ọmọ yín ọmọ tó yẹ kẹ́ mú kẹ́ símbàdí kẹ́ lẹ́ndì bí ìrọ̀lọ́ pa ẹ wá gba máìkì kẹ́ ẹ ní parọ́ ni. àbí asọ́láàdì wọ́n ní kí wọ́n purọ́ mọ́ lójú ara yín ẹ̀ sì já. bọ́bá níbẹ̀ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. ọmọ jọmọ lọ. wa bihi nasta'inu rabbi zidni ilma. ìlálẹ́ yìí ọmọ jọmọ lọ.
alẹ́ bò. ilẹ̀ ti ṣú àárọ̀ wọn pè ọ́ dalẹ́ máa lọ. A'udhu billahi minash shaitanir rajim. Alẹ́. aago mẹ́wàá tàárọ̀ nílọrin. dédé aago mẹ́wàá aago méje alẹ́ ti yà yín ni. Bismillahir rahmanir rahim. ọmọ jọ ọmọ lọ. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. alájà wa ìyá kéwú. ní da yín lóhùn yọ ọlọ́mọ nu. bẹ́ẹ̀ bọ́kùnrin ọmọ ló bí. bẹ́ẹ̀ bóbin ọmọ lòun náà. bẹ́ẹ̀ bá bóbin ọmọ ló bí. bàbá wa méjì ọmọ méjèèjì. àwọn bàbá ní kárò ní 1+1 ọmọ jọ ọmọ lọ. ọmọ jọmọ lọ bàbá. A'udhu billahi minash shaitanir rajim. bẹ́ẹ̀ ni Bismillahir rahmanir rahim. ọmọ jọ ọmọ lọ. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. àwọn bàbá tó wà bá ní lọrin. àwọn tá a bá mo bá la jí àgbà. insha Allah wọn ò ní pìtàn. bàbá la gègé mo bá wọn. a bá wọn ṣe. bàbá la gbàjì a bá wọn. a bá wọn náà láyé bàbá. Akramakumullah. bàbá àgbókò béèrè ti jẹ rin a bá wọn. a bá wọn. Masha Allah. bàbá ti jẹ àrùn la àbáláyé. a bá wọn. àwọn ti kú láti 1936. ilẹ̀ tí wọ́n ti ta sí ilẹ̀ ta sí tiwọn o ọlọ́run kọ́ kẹ́ wọn. Àmín. afa àtọ̀gá. akramakumullah. àwọn afa àtọ̀ abánilọrin. bàbá ń sọ̀rọ̀ a bá wọn. a bá wọn. bàbá mi mọ́sà a bá wọn. Bẹ́ẹ̀ni. bàbá jẹ́jẹ́ mi ọ̀dára a bá wọn. a bá wọn náà. Akramakumullah. àwọn bàbá tàwa báyìí. àwọn tá a bá láyé nù àwọn àgbàlagbà yìí. alájà wa ìyá kéwú. ó ń da yín lóhùn kọ̀ọ̀kan nǹkan mi. bá ń tọrọ ọmọ wọn máa ń sunkún bẹ́ẹ̀ lọ́n lérí àwọn ọmọ àkájù kan lọ. Allah wàá máa sunkún bẹ́ẹ̀ lọ́n lérí ọmọ kan jù kan lọ. alájà wa ni yóò kìkì. èmi ọ̀rá àfa náà nílọrin tí mo wá ní ọlọ́run láàmú kó n fẹ́ bọ́kùnrin. obìnrin náà ni. ẹ̀yin bàbá One down. èmi ò rí àfa tí máa ń dẹ ọlọ́run láàmú kó n fẹ́ bọ́kùnrin. àbóbìnrin náà ni. alájà alẹ́ òkìkí. èyí tá a mọ̀ ní pé àfa tí ọba ti gbóbìnrin lọrin nígbà àfa àjọ náà ẹni tí ọba ti gbóbìnrin ìmọ̀ sunkún sọ̀rọ̀ lọ́rùn lọ́tọ̀ yọ máa bí kí lè mi ṣe fún ọ. kí lèmi ṣe fún ọ tí wọn ò bóbin. La ilaha èmi wọn illallah. pàtàkì obìnrin sí. ọmọ jẹ ọmọ lọ ọmọ jọmọ lọ bí à ń bọ̀ nù. bẹ́ẹ̀ bọ́kùnrin ọmọ ló bí lẹ́yìn abóbin ọmọ ló bí. bẹ́ẹ̀ bóbè ọmọ ló bí àmọ́ ọmọ jọmọ lọ. àmọ́ bàbá ní ká dà pọ̀ ọmọ jọ ọmọ. lọ. A'udhu billahi minash shaitanir rajim. bẹ́ẹ̀ni Bismillahir rahmanir rahim. ẹ̀yin tẹ̀ ń sáré yẹ mara yín o. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. alájọ wa dábẹ́ lọ́la bàbá ń wá kà á sọ wá sí àyè di gàtà mbẹ́lẹ̀ rédíò ẹ mọ̀ pé lẹ́ rédíò wọn tilẹ̀kùn. táwọn á tilẹ̀kùn àdínà rí yàn ẹ já máa bá a lọ bẹ́ẹ̀. torí bí a kọjú sí yìí àsìkò mélòó bẹ́ẹ̀ púpọ̀. àsìkò gidigidi bàbá. àsìbí rọbí pọ̀ ń bẹ́ẹ̀. àsìkò rọbí tọ́da làsìkò rọbí o. oyún tó dáa èmi tó ní ń pọ́n lé ni. ọmọ jọ ọmọ lọ. ọmọ jọmọ lọ ń bí à ń sọ kánú. mo wá ọlọ́run wá ní kí n rí àyà àti ìsúnmọ́wà gbàlagbà naam. ọjà ìrìn bàbá ògbógbò béèrè ti di ẹ̀rín bìlírì. rahimahullahu ta'ala. Àmín. pé kí ló dé táwọn àáfàá lórin máa ń sunkún lérí táwọn ọmọbìnrin. ọmọbìnrin ibà máa lọkùnrin náà. ẹ bá wọn lọkùnrin Akramakumullah. wọn máa ṣàìsùn bá máa wọ ọmọbìnrin náfìlà wọn yàtọ̀ bá máa wọ ọmọbìnrin tìláwà wọn yàtọ̀ bá máa wọ ọmọbìnrin kùránì wọn yàtọ̀ bá máa wọ ọmọbìnrin dàlẹ́lì wọn yàtọ̀. bá àwọn máa yàtọ̀ lérí ọmọbìnrin. lérí ọmọbìnrin kí ló wá dé tó bẹ́ẹ̀. kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ìyá wa Akramakumullah. alájà wa yà kéwú nínú ọmọláyé ọmọlóbìnrin nínú ọmọláyé ọmọlọkùnrin ọmọ ni àmú bàbá ní ká dalẹ̀ ká tún sa ọmọ jọmọ lọ. A'udhu billahi minash shaitanir rajim.
ọmọ jọmọ lọ. bismillahir rahmanir rahim. bẹ́ẹ̀ni. wa bihi nasta'inu rabbi zidni ilma. afa tó ga. akramakumullah. ọmọ jọmọ lọ. ọmọ jọmọ lọ. a padà sọ kábẹ. ọba kókò béèrè jẹrìí wọn fún mi lábọ̀ wọn fún mi lẹ́sìn lérí tí mo béèrè wọn ní bẹ́yàn bọ́kùnrin ọmọ ní bẹ́yàn bóbìnrin ọmọ lòun náà. bẹ́yàn bóbìnrin ọmọ ní àmọ́ ọmọ jọmọ lọ. àmọ́ ọmọbìnrin kan ṣoṣo ẹyọ kan. àfa yìí akramakumullah. ọmọbìnrin kan ṣoṣo ọmọbìnrin ẹyọ kan ṣoṣo. ẹyọ kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run odidi kọ́ńtìrì kan ní Ọlọ́run bá bóyá bí tẹ̀yẹ báyìí. àfa yìí obìnrin kan ṣoṣo odidi orílẹ̀-èdè kan ní orílẹ̀-èdè kan lèyàn bí sọ́ọ́lẹ̀. orílẹ̀-èdè kan lóbìnrin. hal ata ala al-insani. bẹ́ẹ̀ni hinu mina dari lam yakun shay'an mazkura. alájà wa ìyá akéwú jẹ̀mílá tuntun bílónì kọ́ńtìrì kan ní kọ́ńtírì kan. orílẹ̀-èdè kan. orílẹ̀-èdè kan ló bí sọ́ọ́lẹ̀ ní àfa yìí bàbá wọn lọ ọmọkùnrin kan wọn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kan ní lọkùnrin. wọn lọ ọmọkùnrin kan wọn lọ gbolé kan lọkùnrin. wọn lọ ọmọkùnrin kan wọn lọ àdúgbò kan. Allahu akbar. àfa yìí àmọ́ ọmọbìnrin kan ṣoṣo orílẹ̀-èdè kan ní. orílẹ̀-èdè hal ata ala al-insani. ọmọ ọlọkùnrin bá ọmọ sọlọbìnrin. hinu mina dari. bẹ́ẹ̀ bọ́kùnrin ọmọ ló bí. hinu mina dari. bẹ́ẹ̀ bọ́bìnrin ọmọ ló bí. hinu mina dari. àmọ́ abánikádà alẹ́ ká tó sa ọmọ jọmọ lọ. lam yakun shay'an madhkura. ẹ má jòkó lẹ báyìí. inna khalaqna al-insana mi ò fi tì í nì. min nutfatin amthajin nabtalihi faja'alnahu sami'an basira. bí wọ́n bá fẹ́ jòkó lẹ́yìn tẹ́lẹ̀ wọn ní gbà á nídìí náà rí ọmọ. inna hadaynahu sabila. bàbá ilé iṣẹ́ mọ́níjà lọ́mọ yìí bàbá rẹ̀ ní mọ́níjà rẹ̀. inna hadaynahu sabila. bẹ́ẹ̀ni imma shakira wa imma kafura. alájà wa ìyá akéwú obìnrin kọ̀ọ̀kan kọ́ńtìrì kọ̀ọ̀kan ni. kọ́ńtírì kọ̀ọ̀kan ni. àfa yìí akramakumullah. bọ́kùnrin ti lálùbáríkà tó kojú ká ìsọ́lé lọ. ọ̀tán kásá rẹ̀ nífẹ̀ẹ́jọ́ sùn. wọ́n Àfà. sẹ́ o ẹ bá wọn wí. tani bá lé lágbájá ni àwa ọkùnrin ni. tamagaji lé lágbájá ẹ lágbájá ni. àfa yìí bàbá tamagaji ìlú lágbájá talọba ìlú lágbájá ọ̀tán security lọkùnrin jẹ́ ńlé. àfa yìí Bàbá kásáré ní fìlẹ̀ sọ ọ̀tán máa sọ Abrahimi Abdulmọ́mìnì ilé lọ́wọ́ rẹ o máa sọ lé o bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ mi kọ́ béèrè ó kọ́ rẹ o. kọ́dà bọ́kùnrin ojú ń dáfẹ́. Dámilọ́lá tó jílẹ̀ pẹ̀lú mo ti ti sá. lọ́wọ́ ti ìgbé ti gbọ́ a ti sèyún náà. ọ̀tán àti. wọn ní pé sákẹ̀rẹ̀ àgbẹ̀sọ̀ jílẹ̀ pẹ̀lú la ilaha illallah. àfa yìí kọ́ńtìrì kan lóbìnrin Allah. kárọ̀kùnrin kárí nǹkan ìsọ́lé ọ̀tán kíjà òde kárẹ́ ni ti ṣáájú. àfa yìí bàbá ẹ kíjà òde kárẹ́ ni ti ṣáájú. ọ̀ya sọ́bẹ̀ àmọ́ yàrá ajá sọ́díkì. sọ́bẹ̀ ọba wákà lọ́bẹ̀ ọ̀tán la ilaha illallah. bàbá wákà lọ́bẹ̀ ọ̀tán àfa yìí bẹ́ẹ̀ bọ́kùnrin ọmọ ló bí fa bẹ́ẹ̀ sì bómi ọmọ ló bí àmọ́ tá a bá ní káàdì alẹ́ ká tó sa ọmọ jọmọ lọ. hal ata ala al-insani. hinu mina dari. hinu mina dari. bẹ́ẹ̀ni lam yakun shay'an mazkura. alájọ wa Ali Òkìkí àtàlájà wa ìyá kéwú ìyá jẹmẹ́ra ẹ̀yin méjèèjì tẹ kó wa ta lónìí. ẹ̀yin méjèèjì òdìdí kọ́ńtìrì kan náà lẹbi sọ. wo misura ó ní mọ́lẹ́kọ́ wọn bọ̀ sọ fún ọ̀gá nílẹ̀ púpọ̀ ọ̀gá nílẹ̀ bàbá rẹ̀ ní mọ́níjà rẹ̀ wọ́n má bàa yàn jẹ ni. wọ́n á pàdé wọn àti bàbá rẹ̀ lájà mọ́níjà rẹ̀ onídàá bá alájì náà ni bàbá rẹ̀ mọ́níjà rẹ̀ olọ́gbọ́njú. adigunlọ́dọ̀ ọlọ́run alhamdulilayi. hal ata ala al-insani. yá mi jì hinu mina dari. ó lè sá pamọ́ ni lam yakun shay'an mazkura. ẹ àjọṣe
adjust àgàwọ̀ ẹ adjust àbí kó gbé lọ́dọ̀ àbẹ́rà gbàgà ẹ lówó. inna khalaqnal insana min nutfatin. min nutfatin amthajin nabtalihi faja'alnahu sami'an basira. ọmọ jọmọ lọ. inna hadaynahu sabila. gbogbo ẹni tẹ́ ń bọ́kùnrin tẹ́ ń bọ́kùnrin tẹ́ ń mọ́ kí n kú oríire. wàlá oríire ni kẹ́hìn bímọ ọkùnrin. gbẹ̀ni ọba bímọ ọkùnrin ká kí kó ṣe wàlá oríire ni. ọkùnrin 25 ni. àfà yìí bàbá ààrẹ ni mo lé lọ́wọ́. bẹ́ẹ̀ni àfà ààrẹ ni jẹ mọ́gàjí bẹ́ẹ̀ni ààrẹ ni jọba ààrẹ ni kọ ìyàwó ààrẹ ni jẹ gómìnà abẹ́ẹ̀kọ́ ààrẹ ni jẹ ìmáàmù ààrẹ ni jẹ làdáni ààrẹ ni jẹ mufasiru ààrẹ yẹn tàgbé láàfà abẹ́ẹ̀kọ́ àpàrà sí ibú ní mọ́mìbí ní máa mọ́mìbí jẹ gómìnà àpàdà sí ibú ni àpàrà sí ibú ní mọ́mìbí jẹ gómìnà obìnrin ọgbọ́dọ̀ sí kámọ̀ má sọ. ọlọ́run fún ẹ̀yin lè kọjá gómìnà ẹ̀yin obìnrin ẹ gbádùn kọjá gómìnà ẹ lè jẹ́ lọ́nà kan ò nínú kìsìnì. àfà yìí obìnrin tí ó bá gbádùn mọ́ lórílẹ̀‐èdè àbí ní stéèjì kan ní jẹ gómìnà jẹ La gómìnà ilaha illallah. ètò bá yanjú tó bá jẹ gómìnà kìsìnì rẹ ti jẹ. obìnrin lẹ́yìn tọ́lọ̀ dálọ́lá èyí ti kọ́ńtìrì kan ti kọ́ńtìrì kan. àfà yìí hal ata ala al-insani ẹ̀yin obìnrin tẹ̀ dáa hinu mina dari ọmọ jọmọ lọ sáwà yìí. lam yakun shay'an madhkura. àwọn bàbá lọ ní wọn máa sọ fún gbọ́lọ́ o Èsè tẹ́mi ò kí ni mo ṣe fọ́ tí mo bóbìnrin. ilẹ̀ṣẹ̀ mi. mo wá bí àfa kò kéwù kò béèrè léèrè rahimahullah Àmín. kí ló dé kí ló ṣẹlẹ̀. wọn ní bẹ́ẹ̀ ni alukurani kọ́ ni wọ́n fi so lọ́rin pọ̀ obìnrin ni wọ́n èso lọ́rin pọ̀ àmọ́ alukurani wọ́n èso sàdá kiri Allah. àfa Bàbá. obìnrin ni wọ́n èso lọ́rin pọ̀ wọ́n bá Al-Qur'ani ṣe sàdáàkì ẹ̀. àmọ́ alukurani wọ́n èso sàdá kiri àdìsọ́lọ́ wọn bá yín. Àmín. àfa àtọ́gà Akramakumul karim. ní dààmú pẹ̀lú. ìwọ́n ń bèrè àlàyé wò díẹ̀ díẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni èèyàn gbọ́dọ̀ sọ gíragíra. bàbá òsèlú gírágírá o. báwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. lọ́rẹ̀ ọgbọ́n tẹ̀lé ààrẹ mo sọ́jọ́ tí wọ́n nù dáadáa jọ́nà sí gbogbo àwọn ọmọ kéwù ni Allah. wọ́n wá tó fún mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí ń sọ fún yìí o ọ̀rọ̀ 1970 Akramakumul karim. ọ̀rọ̀ 1970 ilẹ̀ ọjọ́ kìíní ń pẹ́ gan. ọpẹ́. àfa yìí bàbá Allahu Akbar Kabira. wọ́n lọ́ mọ ọkùnrin lálùbáríkà bí ọba ní lálùbáríkà ẹ̀ ní rẹ̀ ń tọ́mọ̀ pè ní kò kéwù bọ́mọkùnrin ọba ní lálùbáríkà ẹ̀ ní rẹ̀ ń tọ́mọ̀ pè ní ṣe kàmáàlì dì bọ́mọkùnrin ọba lálùbáríkà ẹ̀ ní rẹ̀ ń tọ́mọ̀ pè ní ṣe àdámà bọ́mọkùnrin ọba lálùbáríkà ẹ̀ ní rẹ̀ ń tọ́mọ̀ pè ní ṣe àlímì bọ́mọkùnrin ọba lálùbáríkà tani ọmọ wa jẹ́ sàn tani ọmọ jẹ́ bàbá alágbàjì tani ọmọ jẹ́ sàn nùsẹ́wù bọ́kùnrin ọba lálùbáríkà tani ọmọ jẹ́ àfàtọ́gà kàkẹ́ ànábì kàkẹ́ ànábì Akramakumullah. bí ọba sì pọ́ ọmọkùnrin lálùbáríkà tani ọmọ jẹ́ bàbá wọn ká Uside. tani ọmọ jẹ́ dámilọ́lá tani ọmọ jẹ́ asọ́ládì kàkẹ́ ànábì tani ọmọ jẹ́ àfàdúrà ẹni kó ọmọkùnrin lálùbáríkà àwọn abáníká dàálẹ̀ ká tún sa ọmọ jọmọ lọ. hal ata ala al-insani. obìnrin ní nǹkan mọ́kànlá tó jọ ọkùnrin lọ Na'am. nǹkan mọ́kànlá tóbìnrin fi jọ ọkùnrin lọ. Akramakumul karim. nǹkan mọ́kànlá. bẹ́ẹ̀ni Jari yín pẹ́. àfi kí n kó nù. gbogbo ẹgbẹ́ àbájáde ẹgbẹ́ àbájáde gómìnà yẹn lọ tọrọ ẹ lẹ́yìn ọkùnrin o lẹ́yìn ọkùnrin. ẹbẹ lọ lọ́tọ̀ ẹni kò fẹ́ lómi. lẹ́yìn ọkùnrin là ń wíwo ẹ̀yìn ọkùnrin. ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀yìn nábìlà rẹ̀ lọ́tọ̀. afáàtọ́gà wọn lóbìnrin wo èso lọ́ní pọ̀ ẹ wá lóbìnrin ní nǹkan mọ́kànlá tẹ́jọ́ ọkùnrin ń bọ̀ wá bẹ́ẹ̀ àmàlù Kùránì wo èsì sàdáàkì rẹ̀ kókó àkọ́kọ́ tí mo kọ́ ta nù. Na'am. ẹja tu kó lè yé. àfa yìí Bàbá. Ìlọrin wọn wá fobìnrin sora wọn pọ̀ ọmọlé fílàní wọ́n gbé wọ́n sì gbé ìyàwó ilẹ̀ kẹ́nà òdìlé tápà ọmọ ilé tápà òdìlé òun kẹ́kẹ́. ọmọlé tápà òdìlé àwọn gàmbàrí ọmọ ilé gàmbàrí. ọmọlé gàmbàrí òdìlé àwọn ìdí àpẹ́ ilé àwọn pélé. àfa yìí Bàbá. ilé àwọn ọ̀kọ́là àwọn tí ń kọ kẹ́kẹ́ àwọn tí ń bàbàjà àwọn ní 9/11. ẹ sì bọ́ ọmọ Haúsá bẹ́ẹ̀ aláǹkó Ìlọrin. kàkẹ́ ànábì Bàbá. wọn wá ń fi Ìlọrin wọn fọmọbìnrin sora wọn pọ̀ wọn wá ní nàka pé kéńpẹ́ kó tó bàjẹ́ fún wa ń bẹ̀ La ilaha illallah. tọ́nà mà pé aṣọ ara wa ibẹ̀ ń bẹ̀
àfa yìí akramakumul karim. àwọn pé ìtàkùn ni lọ́rí kò sí tẹ́yẹ mi ń jẹ́ ìtàkùn obìnrin èso pọ̀. obìnrin èso pọ̀ bàbá pàdé sálẹ̀ á pàdé lókè. bẹ́ẹ̀ni. wọ́n fa Al-Qur'ani sí sàdá kiri ẹ̀yin yàrá tá mẹ́jọ kó lóbìnrin kọ́ńtìrì kan nìyẹn o. kọ́ńtìrì kan ni yóò. àfa yìí kọ́ńtìrì kan lóbìnrin odidi obìnrin. ọ̀pọ̀sẹ̀ bàbá wọ́n wá fa Al-Qur'ani sí sàdá kiri irú èyí tí wọ́n ṣe fún ìyàwó Jamilatu lónìí alájà wa ìyá kéwú kọ́ńtìrì kan lè gbé dání ẹ wá ní nǹkan mọ́kànlá yìí ó pè tẹ̀bi sí ní àwọn ọkùnrin. ẹ wá sọ bẹ́ẹ̀ náà inú fẹ́ bí mi pé wọ́n kó nu wọ́n tún mi bí. afa àtọ́gà hali àtàlà ìnsàní. hal ata ala al-insani. ǹjẹ́ hinu mina dahari. sometimes hinu mina dahari. hinu mina dahari. sáwọn àgbà kan ò tí wàá bá ọmọnìyàn láyé rí ni. hinu mina dahari. àwọn àgbà kan tí wàá bá wa láyé rí. hinu mina dahari. kálukú ti làwọn àgbà kan kọjá. hinu mina dahari. kálukú wo afa ẹ flashback kálukú flashback. lam yakun shay'an madhkura. ọ tẹ ní ntàlẹ́ fi gbọ́jọ́ ọmọ yìí lọ. ọmọ yìí níjọ́ náà ò ní kankan tàlẹ́ fi gbọ́jọ́ náà ju ọmọ yìí. kò sí pé níjọ́ náà. akramakumul karim. kálukú flashback. kálukọ́ wẹ̀yìn wò rí wáyé nígbà bá afa yìí àwọn atajáfe wá àṣìṣe fẹ́ gbọ́ ẹ wọra yín ẹja wò. flashback. ajá náà sì hinu mina dahari. a ti lògbà kan kọjá kọ́ra lè bàbá kálukú wọn fẹ́ gbọ́hùn rẹ̀. wọ́n fẹ́ gbọ́. hinu mina dahari. níbi wọ́n ti bí ọ̀gá wọn fẹ́ gbọ́hùn rẹ̀. hinu mina dahari. ó ti lògbà kan kọjá gbogbo àwọn àfihàn wá sí. ẹ̀yin gómìnà àwọn pírẹsidẹ́ntì ẹ̀yin sẹ́nẹ́tọ̀ àwọn síámọ̀ ẹ̀yin kọmísánná àfa yìí ẹ̀yin olówó ẹ̀yin tálíkà ẹ̀yin ń ṣòwò ẹ̀yin olówó ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin olórin ẹ̀sìn ẹ̀yin onítàfẹ́ǹfẹ̀ kálukọ́ flashback. hinu mina dahari. kí ni wọ́n ń tọ́ ń gbà kẹ́kọ̀ọ́ lóhùn tó fi ọ́ ayé. lam yakun shay'an madhkura. ayé olóko tẹ́lẹ̀ sọ olóko tẹ́lẹ̀. lam yakun shay'an madhkura. ìtọ́ ń jẹ́ nígbà kí ni wọ́n jẹ́ nígbà náà. lam yakun shay'an madhkura. alájọ adamunlọ́lá àti lògbà kọkọjá mọ̀ báwọn ẹ̀gbọ́n ọba lo bàtà kù wá ní bàtà bẹ́ẹ̀ni. bọ́n ọba lo sọ́kù à lè wọ́ sọ. lè wọ́ Kai. sọ wọn aláṣọ yìí ju ọ lọ ni wọ́n bá ń gé ekù. baba. àti lògbà kan kọjá. lam yakun shay'an madhkura. àfa yìí ọmọbìnrin mi ọmọ sọ bá tẹ àǹtí mi tẹ bá ti wá pátá ìdí ẹsẹ̀ lákẹ́ ẹ̀ bùn mi ẹ dákun ẹ bùn mi. ẹ ti lògbà kan rí. lam yakun shay'an madhkura. gbogbo nífà ni ó jòkó jẹ́. ó lè ṣe wọ̀. àfa yìí olùgbà kan rí pé kí báwọn tí lọ́ọ́ bá lo pátákó ò ní rí pátáwọ̀. lam yakun shay'an madhkura. bọ́n ọba lo sọ́kù ò ní rásọ gbajúmọ̀ jáde. ó ti wí. lam yakun shay'an madhkura. Allahu Akbar iṣẹ́ àti lògbà ní kọjá. bẹ́ẹ̀ lè wá sí bẹ́ẹ̀ ló ń sòwò bẹ́ẹ̀ lálágbára ayé lónìí àti lògbà kárí tá a dá nǹkan kan tí ò sí náà lè fi pè wá. lam yakun shay'an madhkura. mo fi sọ mi wá sí kárí bóyá jáde bí ọjà rẹ̀ dúnú mo ló kọ́ mẹ́ẹ̀ẹ́dógún la jẹ tàbí kò láyé na'am. ẹlẹ́kẹ̀ẹ́ òdógún la bàwọ̀ sáré kai. ọ̀sẹ́ni tí ò ní jẹ́yún. ó kọ́ mẹ́ẹ̀ẹ́dógún láàjẹ́. ńlá jẹ tanisàrò yẹn ẹ má fi yọlọ́ mọ́lẹ̀ ṣé ká sọ ma ẹ kílẹ̀ fún bàbá yìí bàbá yìí wọ́n lè lè ẹ pín. má lè pín. kí ló wá béèrè wọ́n béèrè pé bò ní káwọn ṣe ráìsì ni. ẹ lè pín. ẹ lọ kúrò kúrò. wọ́n tún dọ̀la wọn mọ̀ bọ̀ á jẹ yókù. hinu mina dahari. alájà yà kéwú. lam yakun shay'an madhkura. ó kọ́ mẹ́ẹ̀ẹ́dógún la jẹ ẹlẹ́kẹ̀ẹ́dógún la bàwọ̀ sáré ọ̀sẹ́ni tí ò ní jẹ́yún. kàkẹ́ ànẹ́bí nígbà tá n bẹnu oyún ìrètí ni wọ́n ń pè wá. ìrètí ẹni olóyún kò tí mọ̀ kó ń lóyún. ìrètí Ìyá retí wọ́n máa tọ̀ ìyá retí ìyá retí o. ìyá retí èèmọ̀ tí mo á jẹ́ retí ń fa lóṣù mẹ́sàn-án. Na'am. ní retí. kàkẹ́ ànẹ́bí akramakumul bàbá karim. ẹbí wọn tẹ́lẹ̀ ẹ bá rí ká o wọ́n pa kọ́ ọmọ nìdá ọmọ tó pè ní retí wọ́n pa kọ́ nìdá yóò jẹ́ owó kọ̀ọ̀kan fúnjọ́ mẹ́jọ ìkókó àbíkó kẹ́ni tún fúlù ìkókó tún fúlù ó wò kí ìyá àkókò ó ti kó ní ìyá retí ìyá àkókò ìyá tún fúlù ó kọ́ di mélòó kàkẹ́ ànẹ́bí wọ́n tún wá fún wa lóko ọjọ́ mẹ́jọ wọ́n náà fọ́ ọmọ ní Jamila àbí ẹ̀kọ́ akramakumullah. Jamila ni wọ́n fún wọ́n fẹ́ lómi nkìfàyà àbí ẹ̀kọ́ wọ́n fẹ́ lómi misura wọ́n fẹ́ lómi lamina bẹ́ẹ̀ni. ẹlòmí ń jẹ́ afusa bẹ́ẹ̀ni. èmi ń jẹ́ Usman akramakumullah. wọ́n fẹ́ lómi lamini mumini ẹlòmí ń jẹ́ Sọfiya àbí ẹ̀kọ́ ẹlòmíì jẹ́ Dáúdà.
àwa àfa yìí ẹ fi kún ọkọ tí ń bọ̀ wá tẹ́lẹ̀ ó kọ́ di mélòó ó di mẹ́ta. ayakumullah. àwọn kan ní rárá o yá àyà wa ni ẹ lè pè é lóko o ẹ máa pè é lájíbọ́lá ẹ máa fa jíbọ́lá kù yá àyà wa ni ẹ sì á máa pè é lóko báwo ẹ máa pè é lájíbọ́lá àbí wọ́n pè é ìyàbọ̀ ẹ fi kún ọkọ di mélòó ó di mẹ́rin. wọn ló kiri ẹ wọn alámà pé ni àfa yìí àṣàbí là á sọ wọn fi yìí náà kún ó di mélòó ǹjọ́ wọn bá wa bímọ lé tábà bímọ lé tóun ń dàgbà àfa yìí àwọn àbúrò lẹ́yìn wọn máa pè ní àǹtí àǹtí bọ̀dá bọ̀dá àǹtí ẹ̀tí jáǹtí kọjá àǹtí lérí ẹnìkan kàkẹ́ nẹ́bí yọ jáǹtí fa wọ́n ìdájọ́ ìyàwó kàkẹ́ nẹ́bí yọ jáǹtí fa tó ìdájọ́ ìyàwó láti délẹ̀ kọ ìyàwó kọ́ra wọn nífà tìkù ìwọ níjà tí ìyàwó abayi kò ní sàn tí bẹ̀ wọ́n ìyàwó kàkẹ́ nẹ́bí ó kọ́ ní pẹ̀lú tẹ̀ ká ó di méje. àfa yìí èwo ni ìyàwó kéke àfa yìí aláyì tuntun àfa àtọ́gá bọ́bá níbẹ̀. inú mi náà dẹ́rì. a ti lu àwọn àgbà kan kọjú. lámúyẹ kó ṣe à. ṣe à má ti kúra. alájà wa mi ná ìyá kílẹ̀ ń pè alájà wa ìyá kéwú ìyẹn padà gbé jòkó rẹ̀ kó mbẹ́ o. ó padà gbé jòkó rẹ̀ kó mbẹ́ o. bá a ti kọ́ àwọn àwọn yìí tó jòkó yìí kó o lọ́dọ̀ àwọn tí ọjọ́ má ti hàn agbe wọn náà kú bẹ́ẹ̀ àwọn aláròye jẹun tẹ́lẹ̀ tí wọ́n ti lọ. bẹ́ẹ̀ni. àrùnsálọ̀ wọn bá yín ó kọ́ di méje. akẹ́ ànábì baba a ti lò gbàkan kọjá wọn náà ti lò gbàkan rí. wọn náà ti lò gbàkan rí. táwọn sẹ ó sì họ. ó ní họ kí ni kí ló mà ti ń jẹ bẹ́ẹ̀ ó ti wẹ̀ láàrin ta tó ṣe ìyàwó yè rí. kàkẹ́ ànábì tani àwọn bá tani wọn náà wọn bá ẹgbàá ni wọn fẹ́ gbé mi o nsàlọ lẹ́nu. yóò sẹ họ ẹ ti lò gbàkan kọjá. gbàkan kọjá kó tó wá yé ọ sí. alájà ya kéwù ẹran tí ẹ ti lò gbàkan kọjá tẹ́ ẹ máa wẹ̀ ń ta tí mo gbé tí bẹ́ẹ̀ láyé oníjọ yín lójú tẹ́ ẹ kà á sí. ẹ tí a máa ṣe ìyàwó yẹn ọ jí ìyàwó mi máa ń pọ̀ lára rẹ̀. ẹ kà á sí. ó kò ní sí ẹ bá. àfa yìí baba àwọn ọkùnrin náà ti ṣe bẹ́ẹ̀ rí ájú gbẹ̀rẹ̀ lámà àti àǹkó wa lẹ́ ń tarí. àmọ́ túmọ̀ rẹ̀ àmọ́ wúlò ẹ̀ kásátọ̀ de. bẹ́ẹ̀ ti dàgbà tó lónìí ọ yàǹkó sí tarí. kọ́lá bẹ́ẹ̀ bá hewu lónìí ó ti yàǹkó ó ti yọ tari. inú mi náà dẹ́rì. a ti lò gbani kọjá. lámúyẹ kó ṣe à. mẹ́sìkúrà. alájà ìyẹn wàá jẹ ìyàwó fáwọn tóbi délé ọkọ ìyàwó náà máa jẹ tèdè ọkọ. ìrètí ìjọ kìíní àná tó di kókó tọwọ́ bá délé ìyàwó òun náà padà tó wá di ìyá rètí. wọ́n tún máa pè náà ní ìyá rètí. òun retí ijó ní. bọ́ba tó wá bímọ yóò tó di ìyá àkókò tí wọ́n fi pè ìyá rẹ̀ wọ́n dà padà wá fún un. òun náà wá di la ilaha illallah. kó tó máa pè ní ìyá alágbájá alágbájá. ìyá alágbájá ìyá alágbájá afáàyè baba àwọn abáyá ń fa títí wọn bá sára afáfẹ́ lómi wọn àwọn ìwọ́n ló kó pátá ẹlẹ́mi ànájọ kọ́ ọmọdé sọ̀rọ̀ alájà 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 àwọn nàta lọ́mọ́ká alájì alájì ẹ̀ǹtí ọlọ́mọ́ká tọ́jà àfa àfa la ilaha illallah. afáàyè ẹ wá wo tó tún wá kó ọkọ yín sí ẹlẹ́mi bèrè wọn pè ọmọ táyé bí sẹ́njẹ́ tó bí ọ tán sọ ọ́ lóko tán pẹ̀lú súnà rẹ̀ ọmọ táyé bí wà mẹ́ rárá. arúkọtọ jẹta ti kakọ lẹrẹ tọdọ Ọlọ́run Allah. ọlùgbà kànú ìyá káwúlà wọn bí mọkọ rẹ la wọn pa pàmò súná o tó lógbà kànú bàbá wọn ká wọn bí mọkọ ẹ ẹsùn gbà ńláyè wọn bí lóko ẹ ayébẹ kọ èmi ní sọsẹsì wọn bí mọkọ ẹ jẹjẹ wọn bí mọkọ ẹ sanusewu kàkẹ́ nẹ́bí àfa jẹjẹ. inú mi náà dẹ́rì. bẹ́ẹ̀ni lámúyẹ kó ṣe àmẹ́bíkúrà. ìlà jẹ à ń tẹ lọnu. inú mi náà dẹ́rì. lọ́lẹ̀ yìí kò kọ́ kayọ́ kó tó ti jẹ́ bọ̀ lọ́ọ̀kà fún rẹ̀. lámúyẹ kó ṣe àmẹ́bíkúrà. eré ẹlẹ́kẹ̀ẹ́dógún lábàwọ̀ sáré kò ní lé. mẹ́ẹ̀ẹ́dógún lábàwọ̀ sáré ẹlẹ́kẹ̀ẹ́dógún ni. ọ̀fẹ́ ọkọ̀ ọ̀jẹ̀yún ni. kàkà nẹ́bí ìyá àdínní sọ̀mọ̀dá ní lẹ́fẹ̀ẹ́ tó jẹ́ kóhùn
ó náà ti lè gbà kan rí ó ti lò ó rí alájà sàfún wọn ń pè bẹ́ẹ̀ ni ńgbọ̀ ya ńgbọ̀ ya ìyá àdínì débẹ̀ ìyá àdínì débẹ̀ ó di ìyá àdínì sọ̀mọ̀dání bẹ́ẹ̀ lè mú kọ rẹ̀ ìyá àdínì sọ̀mọ̀dání àdínì náà ni ìyá àdínì sọ̀mọ̀dání bẹ́ẹ̀ lèmi ti ba rẹ̀ níyà lọ́jà nù èlèmi ọba rẹ̀ níyà lóde èlèmi ọba rẹ̀ máa lè mọ́tú èlèmi ọba rẹ̀ níyà ó lóru wọn máa ń pè wọ́n nípè lọ́sàn-án iṣẹ́ ọ̀sán iṣẹ́ òru làwọn máa ṣe jù ìyá ó wọn ò ṣiṣẹ́ ọ̀sán rí àfi night duty gbogbo ọ̀sán wọn ti sùn rárá o nọ́ọ̀sì ni wọ́n ilé alẹ́ làwọn ṣe bẹ́ẹ̀ ni